ẹ jẹ́ bá dárúkọ yín mà. Florence Modúpẹ́ Florence Modúpẹ́ Ajíbọ́lá. Ajíbọ́lá. Níbo la wà ẹ́ mà? Àkùrọ̀ la wà ẹ́. Pẹ̀lú agbára Ọlọ́run a ní irú ilé mọ́ ẹ ṣe àmì dáadáa o. Ẹ̀yin ọba wọn ṣàmì ti yín. Kò burú àdá ká ṣàmì lẹ́rọ̀ o. Ẹ gbọ́ báwo ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ní ṣókí? Mo travel dàdí mi sì bí mo travel lọ Ilé-Ifẹ̀ àti travelling yẹn náà ti pè mí kí n máa bọ̀ pé bọ́ọ̀yẹ̀ wá sílé wa kó ṣe ọmọ mi léṣe. Kí lorúkọ bọ́ọ̀ yẹn? Lílí wà. Lorúkọ ẹ̀? Ilé kèlè ló ń gbé síbí? Ilé kẹta síbí. Báwo ló ṣe jẹ́ sí ọmọ yín? Ó ń fẹ́ ni ó bí ìfẹ́ ìlú. Aago mélòó ló wá wọnú létà wáyé wá? Aago 4 ìdájí. Ṣé aago 4 ni ìdájí àbí lóru? Òru la ṣe wà láago 4 gan. Nígbà tó wọlé báwo ló ṣe wọlé sínú létà wáyé? Wọ́n ló fò fẹ́ǹsì lẹ́yìnkùlé. Ó fò fẹ́ǹsì. Ṣé fẹ́ǹsì táwọn ń ta yìí? Bẹ́ẹ̀ni sà, ibẹ̀ náà ló fò wọlé. Táwọn lójú wòran yìí? Bẹ́ẹ̀ni sà. Ibẹ̀ ló fò wọlé? Bẹ́ẹ̀ni sà. Ìgbà tó wá wọlé ńkọ́ mà? Bó ṣe wọlé náà ni ó ṣí ilẹ̀kùn wá bá ọmọ mi. Ó ba oyún jẹ́, òun fẹ́ lóyún ọbọ oyún jẹ́, wọ́n lọ́wọ́ mi wá sọ fún pé ìbí wọn náà ló nà án. Gbọ́gbà tó nà ní last week lẹ́gbẹ̀ẹ́ ń ya lára wọn pé ò dẹ̀ wá tí bíbà kó wá béèrè wọn. Wọ́n ní bó ṣe ní ọbọ oyún jẹ́, wọ́n ní àti ó ti gbé ìgò àti petrol dání. Wọ́n ní bó ṣe di petrol tó ti ọmọ mi méjèèjì wọlé tó fẹ́ tilẹ̀kùn wọn mọ́. Tí ọmọ yẹn. Ìyẹn ọmọ yẹn tún ráyà àtàbúrò ẹ̀ tán wà lórí bẹ́ẹ̀dì ní tiwọn. Wọ́n ní ọmọ yẹn sá ṣílẹ̀kùn tipátipá wá mú àtàbúrò ẹ̀ síta. Wọ́n ní bó ṣe ṣáná sílé níyẹn tó mú ọmọ mi obìnrin yẹn. Mo gbọ́ yín. Tó mú ọmọ mi obìnrin yẹn tó fìgò yẹn tó fi fọ́ ní orí. Ó fọ́ngò lórí. Ẹni gbogbo orí ẹ̀ báyìí náà stitch mọ́ gbogbo ẹnu. Wọ́n ti stitch ẹ̀. Bẹ́ẹ̀ni sà. Níbo lọmọ yín wà ń sìn Túnráyọ̀? Wọ́n ló sì wà ní Ìyàgànkù. Ó wá Ìyàgànkù. Bẹ́ẹ̀ni sà. N àti pé àwọn tó lọ bẹ́ẹ̀ náà sí wọn láwọn tí ń bọ̀ ní ojú ọ̀nà. Ṣẹ́yìn mọ̀ tẹ́lẹ̀ pé ọmọ yín fẹ́ arákùnrin yìí? Wọ́n jọ ń bí friend ara sí. Ìyẹn tẹ́lẹ̀ àbí? Bẹ́ẹ̀ni sà. Wọ́n ṣẹ̀ wá pè yín láàárọ̀ lẹ́sẹ̀ wá dé? Bẹ́ẹ̀ni. Àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ni sà. Ẹ ṣé. Ìgbà tó pè mí pé ó ti jónú ilé wa pé ó ti jónú yàrá ilé ti ṣe ọmọ mi léṣe pé kí n máa bọ̀. Bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ ṣe gbéra tí mò ń bọ̀. Ṣé amugbó ni ṣé mugbó ni àbí ń tagbó? Èmi ò rí gbó lọ́wọ́ ẹ̀ rí. Iṣẹ́ wo ló ń ṣe tẹ́yìn mọ̀? Wọ́n ní rí ìwà yárìn. Ẹni ń ṣe àbí? Bẹ́ẹ̀ni sà. Ẹ̀yin lẹ fura ẹ mu igbó ẹ kúrò ń bẹ̀ ẹ jẹ́ kí màmú ń lé gangan ká gbọ́ lẹ́nu wọn ẹ bá kó lójú wo máwòrán yẹn. Ẹ ra àlájà o pẹ̀lú agbára Ọlọ́run inú ilé ò ní jóná o tí ó bá jóná wa náà ò ní jóná ń bẹ̀ o pẹ̀lú agbára Ọlọ́run. Báwo ló ṣe ṣẹlẹ̀ lénìí láago 4? Ikọ̀ bíi tó 6 lọ jí mi àti ìṣáájú. Ẹ bá ń sọ lókè dáadáa máa. Mo sọ. Mo ń gbọ́ yín mà ẹ má sunkún. Mo fẹ́ kí n láàárọ̀ ikọ̀ bíi tó 6 ò lọ pé mi ti ẹ̀gbọ́n àwọn ará ilé kejì ló pariwo ìyá àbẹjà rí mi dé sí o ìyá àbẹjà rí mi dé sí iná. Iná ń bo. Mo ní iná níbo mo ní iná tí ń jó ní ìsàlẹ̀ ilé wa. Mo ní òkèlè yín sì wá ń ti yín. òkè láwà. Upstairs ní ìta wà ń bẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni ó tún kù kékeré kan ní òkè. àwa gbé. Orúkọ mi tiẹ̀ ní ìyáàfin Aminat Yusuf Aribidesi. Lórúkọ yín? Bẹ́ẹ̀. Àdúgbò bó la wà ẹ́? Àkúrọ̀ láwà. Mo ń gbọ́ yín mà. Wọ́n ṣàn pariwo láti ilé kejì láàárọ̀ yìí nǹkan bíi 10 to 6 mo fẹ́ kí òun. Mo ṣàn gbọ́ iná bí mo ṣe sọ̀kalẹ̀ nìyẹn. Ìgbà tí mo sọ̀kalẹ̀ mo bá Túnráyọ̀ tí ó wà ní ìta ẹ̀jẹ̀ ti bò ó. Ó ti bò ó? Ẹ̀jẹ̀ ti bò ó. Mo ní ẹ̀yin èèyàn ẹ bá mi rọ́ọ̀ṣì ọmọ yìí ẹ jẹ́ ká lọ sí station ká lọ report. Sẹ́yìn tí mo tó ṣẹlẹ̀ ńgbà yẹn ni? Èmi ò mọ tó ṣẹlẹ̀ mo kàn rí ilẹ̀ ni. Ẹ kàn rí ilẹ̀ ń ta? Pẹ̀lú gbogbo ilé tó ti jóná ẹ jẹ́ lọ station ká lọ report kí ló ń ṣẹlẹ̀. Wọ́n ní wọ́n ló ti sọ̀rọ̀ kan èmi tiẹ̀ ní iná kúkà òun náà ń lò torí àti sọ wípé kán má lo kúkà mọ́. Èmi ní àwọn olórí burúkú wọn pé ìbánújì ẹ̀ tó rọra dé bóyá ó fi ń dáná ni. Nínú ilé ni. Nínú ilé ni làwọn èèyàn bá ní kò máa ń ṣe kúkà náà lò pé ó sọ wípé boyfriend òun. Ìyẹn really one. Ìyẹn really one mi ì lè dàmọ̀ mi ì rí pé ó ní. Ó wọlé ní aago 4 òru. Láago 4 òru. Mo ní how come láago 4 òru níbo ló bá wọlé. Yóò dáa fún yín. Mo ní báwo ló ṣe wọlé. Mo ní Túnráyọ̀ mo ló máa ṣe lé ìfú o
mo ló dájú pé wọ́n ló ṣílẹ̀kùn fún. ẹ sọ bẹ́ẹ̀ yẹn. mo sọ bẹ́ẹ̀ fún. ó dájú wọ́n ló ṣílẹ̀kùn fún. mo ní wọ́n ló ṣílẹ̀kùn fún. mo ní báwo ló ṣe rí ilé wọ̀ láago 4 àbọ̀dún ẹ̀ ló sùn. ẹ ṣe. mo béèrè. kí wàá ló wí. ó ní wípé àbúrò ẹ̀ sọ wípé kì í ṣe ọ̀dọ̀ ẹ̀ ló sùn pé ó wá pé bó dẹ̀ ṣe dé. ó gba fẹ́ǹsì wọlé pé dídé tó dé ó sọ fáǹtì òun pé oyún ṣé tó ráyọ̀ lóyún ni àwọn èèyàn bá ní ṣé èmi ò dolóyún mọ̀ téyì ò bá ti ara tó ráyọ̀ ẹ jẹ́ ká gbọ́mọ yìí lọ sí station ká tiẹ̀ kọ́ lọ report ká wá máa tọ́jú rẹ̀ wọ́n sàn pé hospital ni o èmi dẹ̀ ń wòran bẹ́ẹ̀ mi sì ṣe kúrò ń bẹ̀ ń bá gba mọ̀pó lọ àwọn èèyàn ní kí n má wo ilé níran o mo ṣáà lọ report ìgbà tí mo dé mọ̀pó wọ́n fún mi ní ọlọ́pàá mẹ́ta aṣáwálé mo ti pé agent wa náà ti wá aṣáàdìjọ lọ ìgbà tí agent wa máa dé agent wa ní òun ti lọ sí Ìyàgànkù wọ́n ní hospital méjì náà ti gbé lọ adé gbogbo hospital wọ́n ní wọn kò gbà pé wọn ò dúró gba treatment fún nígbà. pé ló dé tí wọn gbà. wọ́n ní wọn ní premier pé wọn ò dúró gba treatment fún ìtọ́jà wa lónìí premier hospital nìyẹn mo ní kí ló dé wọ́n ní bóyá torí owó ìwọ agent ìwọ máa lọ Ìyàgànkù jẹ́ kémi máa lọ ilé ìgbà tí mo máa délé ìyẹn agent bá pè mí pé wọ́n sọ pé Màpó ni rúùtù ọ̀dọ̀ wa o pé kí n máa lọ sí ibẹ̀ mo bá dẹ̀ tún dìde mo bá lọ sí Màpó ìgbà tí máa dé Mọ̀pó wọ́n náà ń tọ́jú Túnráyọ̀ níbi hospital tó wà lẹ́gbẹ̀ẹ́ police station mo lọ́lọ́ ń ṣe kò sáà sí nǹkan kan tí ó ṣe é jù bẹ́ẹ̀ lọ wọ́n náà kàn ràn ibì kọ̀ọ̀kan ní orí ẹ̀. èmi àtàwọn ọlọ́pàá yẹn àbátújọ wálé àwọn ọlọ́pàá yẹn mo ní agent wa ni wọ́n sọ wípé àwọn kan ti kọ́kọ́ wá report. àwọn wo. mo ní àwọn wo mo ní kí ló dé àwọn èèyàn máa ń ṣe báyìí. àwọn wo ni. èmi ò mọ̀. ṣé ẹ mọ̀ wọ́n dì sìn. mo ti mọ̀ wọ́n. àwọn wo ni. àwa tí nǹkan ṣẹlẹ̀ sí gbogbo tí nǹkan ṣẹlẹ̀ sí pé ó ti gún ọmọ nígò ó dẹ̀ jó. ok ẹ má bínú báwo lẹ̀yin ṣe jẹ́ inú ilé àǹtí. èmi ni first boy mi ní ẹ̀gbọ́n ọmọ tí nǹkan ṣẹlẹ̀ sí. ok ẹ̀yin lẹ̀gbọ́n Túnráyọ̀ ẹ̀yin ti lọ report police station ti yín. bá a ṣe report ẹ̀ tán wọ́n fún wa ní medical report àwa gbé lọ sí hospital àlọ́ treat ẹ̀ wọ́n tá bá treat ẹ̀ lẹ́ka. akọlọ́pàá wo lẹ lọ. Ìyàgànkù. ìbẹ̀ náà ti wá fún yín ní. ìwé àti akọ statement bẹ́ẹ̀ wọ́n dẹ̀ kọ medical report a lè lọ treat ẹ̀ bá a ṣe treat ẹ̀ tá a wá padà sí Ìyàgànkù a lọ submit paper yẹn òun náà fi wálé tẹ̀lé wa wọ́n wá ya inú yàrá. ok. wọ́n ṣe ya inú yàrá wọ́n ya gbogbo ìgbà tó wà nínú ẹ̀jẹ̀ náà wọ́n ya. ìyá àwọn ọlọ́pàá. mo ní fọ́tò yẹn ti ya inú yóò ti kó lọ tó wọ́n ti wá padà wọ́n wá ní pé wọ́n fẹ́ lọ gbé bọ̀bọ̀ ìyá bọ̀ yẹn so mi mọ̀ bóyá wọ́n ti wá gbé báyìí. àbí wọ́n sì rí gbé. àwọn wo làwọn èèyàn yín tó wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá a pè lẹ́ẹ̀kan tán ní kàn wà ní Ìyàgànkù pé ká dúró de àwọn báyìí. àbúrò mọ́ èmi kan. lẹ́ni àbí. mo padà sọ́dọ̀ yín ní alájà lọ́wọ́lọ́wọ́ báyìí níbo ni ọ̀rọ̀ dé dúró sẹ́yìn tí mo rí díwọ̀n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ládùúgbò abẹ́ mọ́. mi ò rí mi ìdáhùn. ṣé ẹ mọ̀ láńlọ́ọ̀dù tó gbà sílé. èmi ni mo gba ìyá rẹ̀ sílé. àní tó gba rídíwọ̀n sílé ṣé ẹ mọ̀ láńlọ́ọ̀dù tó gbà sílé. àwọn láńlọ́ọ̀dù mọ́ra wa bọ̀ wọ́n ti pín ilé tó ń gbé mi ì mọ ẹni tó fọ̀ sí. ilé tó ń gbé nìyẹn ilé kẹta sí. wọ́n ti pín inú ilé yẹn ẹ̀ẹ̀mẹ́ tó jẹ́ láńlọ́ọ̀dù tí rídíwọ̀n ń sanwó fún ilé kẹta sọ̀rọ̀ yín bíbá yẹn ni. lédè kan báyìí sìn wọ́n ti rídíwọ̀n báyìí àbí. ok kí n tó wá lọ jìnnà nínú ìwádìí tí ẹ̀yin ṣe tá ń ṣílẹ̀kùn fún rídíwọ̀n. mi ò mọ ẹnìkan kan wọn ò máa sọ nǹkan fún mi wọn ló gún ọ̀fun fẹ́ǹsì wọlé náà sọ fún mi. ìtàn sọ fún yín nìyẹn. lágbára Ọlọ́run. ẹ̀gbọ́n mà ṣé máa ń ṣílẹ̀kùn ẹ̀yìn kò lè lé yín ní aago 4. a kì í sí. nígbà mo ń béèrè lọ́wọ́ brọ́dà kan ní passage lẹ́ẹ̀kan kí lórúkọ ẹni yẹn náà ẹ̀yin náà wà mẹ́ o. Ismail yẹn sọ fún mi wípé àwọn Ìgbò kan ń gbénu ilé yín pé bí aago 4 wọ́n ti máa ń ṣílẹ̀kùn ẹ̀kúlé. àwọn yẹn nídàájí àwọn yẹn máa ń Ìgbò yẹn náà dẹ̀ sọ̀rọ̀ láì dájí ó lóun gbọ́ tí wọ́n ń kan ilẹ̀kùn gbàgbàgbàgbàgbà ó lóun gbọ́ tó ń kan ilẹ̀kùn mo nílẹ̀kùn bo ó lóun ò tiẹ̀ lè dáhùn ó ní bọ̀ tìgbà tí ariwo iná tó bo òun mọ́lẹ̀ nu yàrá pé lòun tó jáde pé òun mọ nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ̀gbọ́n ìyẹn túmọ̀ sí pé ẹni tó máa ń ṣílẹ̀kùn láago 4 iná lóyún ń sọ ń sìn wípé òun gbọ́ tẹ́nìkan ń kẹlẹ̀kùn
gbàgbàgbàgbà àbí bẹ́ẹ̀ kọ́. wọn ò sílẹ̀kùn wa láago 4 sà. aago 5 ńkọ́. aago 5 iná máa ń ṣe. a máa ń ṣe. nínú ìwádìí àwọn tó ń lọ mosque. aago mélòó ni Ridwan wọnú ilé? mi ì lè sọ o torí mi ò mọ̀ mi mọ̀ ariwo to 6 10 to 6 tí mò ń ṣàlùwàlà lọ́wọ́ lókè ni mo gbáriwo. ilẹ̀ gbáriwo. bẹ́ẹ̀ kí n tó lọ́nbẹ̀ yẹn ẹ jẹ́ má bínú. sísítà ẹ gbọ́ mi dáadáa. àwọn mélòó ló wà ní yàrá tá a wà ẹ́? ẹ̀gbọ́n ọmọ tí nǹkan ṣẹlẹ̀ sí àtàbúrò ẹ̀. ìyẹn Túnráyọ̀ àtàbúrò rẹ̀. torí mọ́mì wọn ti travel wọn. níbo lẹ̀ ní sùn? èmi ilé ọ̀dọ̀ mi mo sùn wọ́n pè mí lórí fóònù mo fi sáré wá ní ìdájí. ṣé èṣe kí bóyá Túnráyọ̀ àti Ridwan sùn ilé ìmọ́júmọ́? láíláí wọ́n ti ń jà láti last week tí kò wá láti last week náà ti jọ ní jà so bó ṣe ń na ọmọ yẹn ní last week gan lóyún ti bàjẹ́ kò wá ìgbà tó wá dànà ló dé ló wá ń bi léè pé kíní kan ó ní bó ṣe nà mí lọ́jọ́ ẹlẹ́jẹ̀ ti ń jà ó wá ń sọ fún pé kò bó ṣe nà mí ni bó ṣe dé láàárọ̀ ìbáyìí next step tó tèkì láàárọ̀ yìí nìyẹn. ẹ̀yin náà mọ̀ tẹ́lẹ̀ kàn fẹ́ra wọn. mo mọ̀. ṣé Ridwan ṣó mu gbó ni? kò mú èmi ò mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó mu gbó o. iṣẹ́ wo lè nímọ̀ tó ń ṣe? wọ́n mú kọ́nà wọ́n ń ṣe olùwáyà. níbo ṣọ́ọ̀pù ẹ wà? ọ̀nà ọ̀dà kò mọ̀ lè fẹ́ àlàáfíà rẹ̀. ẹ jẹ́ ká délé Ridwan yẹn báyìí ẹ ká tó ṣe yẹn ẹ jẹ́ àṣẹ báyìí náà.